Ileeṣẹ Aṣọbode ti bẹ̀rẹ̀ sí pín oúnjẹ tí wọ́n gbà lọ́wọ́ àwọn Onifayawọ. Ileeṣẹ Aṣọbode ilé wa Nigerian Customs Service ti ní àwọn yóò bẹ̀rẹ̀ sí pín àwọn oúnjẹ tí iléeṣẹ́ àwọn gbà lọ́wọ́ àwọn tó kó wọlé lọ́nà àìtọ́. Ṣùgbọ́n wọ́n fi kún o pé àwọn tó bá ní nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè yìí, ìyẹn National Identification Number NIN nìkan ni yóò jàǹfààní ẹ̀. Láti ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ 20 oṣù kejì yìí ni àjọ náà ti kọ́kọ́ kéde pé àwọn máa pín oúnjẹ náà fáwọn èèyàn láti dín ìnira tó ń bá ìlú jà kù, tí àwọn yóò sì rí bí palẹ̀ ààyè táwọn oúnjẹ náà gbà nílé iṣẹ́ àwọn mọ́. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejì ọdún yìí ni Bashir Adéwálé tí í ṣe ọ̀gá àjọ custom ní ìgbésẹ̀ tíjọba fọwọ́ sí náà jẹ́ ọ̀kan lára ìpinnu ilé iṣẹ́ àwọn láti rí i dájú pé oúnjẹ wà lọ́pọ̀ yanturu fáwọn aráàlú. Àwọn oúnjẹ lọ́lọ́kan òjọ̀kan bíi ìrẹsì, ẹ̀wà, àgbàdo àtàwọn míì ni wọ́n ní àwọn yóò tà ní owó pọ́ọ́kú fáwọn èèyàn. Ó ní gẹ́gẹ́ bí ọ̀kan lára ojúṣe wa láti rí i dájú pé oúnjẹ wà nílùú, iléeṣẹ́ Aṣọbode ti gba àṣẹ lọ́wọ́ ìjọba láti ta àwọn oúnjẹ tá a fòfin gbà lọ ní ọwọ́ àwọn Onífàyàwọ ní owó táṣẹ́rẹ́ fáwọn ọmọ Nàìjíríà. Lára nǹkan táwọn ọmọ Nàìjíríà gbọ́dọ̀ ní láti jàǹfààní ètò yìí ni NIN tó ṣe tọpinpin. Àwọn oníṣẹ́ ọwọ́, tíṣà, nọ́ọ̀sì, àwọn ìjọ ẹ̀sìn lọ́lọ́kan òjọ̀kan àtàwọn ọmọ Nàìjíríà míì ni wọ́n fojú sùn láti pín in fún. Ó ní gbogbo bí àwọn yóò ṣe máa pín in tí kò ní màgòmágó nínú tàbí kí wọ́n máa gbé ya ibòmíì ní àwọn òṣìṣẹ́ àwọn tí yóò wà nílẹ̀ ní sẹpẹ́ yóò mójútó. Ó ní èròǹgbà wa ní láti kàn sáwọn èèyàn tá a dárúkọ yìí tààrà látara ẹgbẹ́ wọn lójúnà àti lè ṣe bá a ṣe fẹ́ kó rí gan-an. Ó ṣe pàtàkì káwọn tí yóò jàǹfààní ètò yìí mọ̀ pé a kò ta àwọn oúnjẹ yìí fún wọn láti máa tún ta o. Gbogbo ọ̀nà la fi tako pé kí wọ́n fẹ́ máa jèrè tàbí ní ẹlòmíì lára nítorí ètò yìí. Ẹ̀bẹ̀ wa sí àwọn ọmọ Nàìjíríà ni pé kí wọ́n fẹjọ́ àṣìlò tàbí àtúntà àwọn ọjà náà sùn láwọn ilé iṣẹ́ tọ́rọ̀ kàn. Kò sí kọ́nu-kọ́họ nínú ètò yìí. A ò sì ní rò ó lẹ́ẹ̀mejì ká tó fìyà jẹ ẹni yòówù tó bá ṣe nǹkan tó lòdì sí ohun tá a là kalẹ̀ yìí o. Adéwálé ní nǹkan tó bá jẹ́ ànító àti àníṣẹ́kù nìkan lèèyàn ń tà sí òkè òkun. Ó ní àwọn yóò bẹ̀rẹ̀ títa àwọn oúnjẹ yìí láti ọjọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kejì ọdún yìí. Wọ́n ní ìdajì àpò ìrẹsì ìyẹn 25 kg làwọn yóò máa tà ní ẹgbẹ̀rún 10 náírà 10,000 naira. Onírúurú oúnjẹ bíi ìrẹsì, ẹ̀wà, àgbàdo, ọkà bàbà, jéró àti sóyà tí àpò wọn tó bíi 20,000 20,000 bags ló wà nílẹ̀. Àwọn ọjà míì tún ní ata gbígbẹ, tòmátò, òróró, magí, màkàrónì, iyọ̀, ṣúgà àti gàrí. 2,500 páálí àti àpò ẹja tó dín díẹ̀ ní 1,000 náà wà lára àwọn nǹkan tí wọ́n máa tà ní owó péréte. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.